káàbọ̀ padà sórí ètò wa Miliki Express náà la wà ní gbogbo ibi tẹ́ tí ń wò mí káàkiri jákèjádò ilẹ̀ Nàìjíríà. Mo kí wa wípé àkáàbọ̀ lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní èmi àti Alhaja Bọ́láńlé Akínjọbí, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Leadway Herbal Alternative Therapy. Àwa la jọ máa ṣíde ètò lẹ́ni nítorí pé kí ni ìlera wa ló jẹ wá lógún. Púpọ̀ nínú wa nǹkan kéékèèké báyìí náà ni ó yẹ ká mú kúrò ní àgọ́ ara wa tó fi máa jẹ́ ká ní better life, that will make us live better, that will make us be well, active. Remember, olóyìnbó sọ wípé health is wealth. Alájà, mo fi yẹn kí n káàbọ̀ sórí ètò Miliki Express ṣe wà pàbá òun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí ló ń happy? Kí gbogbo ara lé o. Ẹ kú dédé àsìkò yìí. Àdẹ̀kú bójú ọjọ́ ṣe rí. Àdúrà wa gbà o. Ojú ọjọ́ yẹn ooru ló bá dé mẹ́. Tá à ń sọ náà nìyẹn pé kọ́lọ́run kó ṣàánú fún wa wípé bó ṣe adúpẹ́ pé àtúrà ti dé, kò síbi tójú òye rọ̀ dé wọn. Kò síbi tójú òye ti dé, owó dẹ̀ máa tù wá lára ni. Àní fárùn ló gbà. Ọlá ṣàánú gbogbo wa. Wọlá láhùlá, wọlá kóhátá, ilà àbílà ilẹ̀ àzí. Mo gbé tó àdúrà mi. Gbé ti yín mi bí ẹ wà. Ẹ dákun jàre. Àmọ́ Alájà, ọ̀rọ̀ tá fẹ́ sọ lẹ́ni, a mọ̀ wípé ọ̀rọ̀ Mera Herbal Cleanser. Bẹ́ẹ̀ni. Herbal Cleanser yìí, èmi ò ní forward torí èmi mọṣẹ́ bọ̀dà tó wà nílẹ̀ yìí. Àmọ́ gẹ́gẹ́ bí oníṣègùn òyìnbó, I would say oníṣègùn òyìnbó as a medical practitioner, tẹ́ẹ̀dẹ̀ ń lo ewé àti egbò láti gbọ́ àwọn kankan tó ń ṣe wá lágọ̀ọ́ ara. Particularly kí ni Mera Herbal Cleanser ń ṣe fún wa? Ẹ ṣé. I could remember firstly níjọ́ tí mo kọ́kọ́ wá síbi mo ṣe program kan. Mo sọ wípé oúnjẹ wa gbọ́dọ̀ contain nǹkan mẹ́ta. Yeah, I remember, I can tell you. It has to be sweet, it has to be bitter, and it has to be sour. Ìyẹn ni pé ó gbọ́dọ̀ dùn, ó gbọ́dọ̀ korò, ó dẹ̀ gbọ́dọ̀ kan. Ẹ pàtẹ́wọ́ fún mi now, what's wrong with you? Tí oúnjẹ tá à ń bá jẹ tó bá contain nǹkan 3 things yẹn, ó máa ń dá púpọ̀ jù, kò ń jẹ́ kí àárẹ̀ kó wà ní ara. Èyí sìn, a wá fi ìmọ̀ kún ìmọ̀, oríṣiríṣi bitters ló wà káàkiri tá à ń gbọ́ oríṣiríṣi ó wà ta. Mo wá decide pé let this one be cleanser. Láti jẹ́ pé kí ni nǹkan tó dùn wà nínú ẹ̀, nǹkan tó kan wà nínú ẹ̀, àti nǹkan tó korò. Mẹ́tẹ̀ẹ̀ta lápapọ̀ tá a fi ṣe nǹkan yẹn. Ó ní about 43 ingredients. 43 ingredients ló wà nínú cleanser tá a fi ṣe. Mo dẹ̀ lè ka díẹ̀. All right, let's go. Firstly, ara nǹkan tá a kọ́kọ́ fi ṣe ó ní aloe vera, ó ní oyin nínú, ó ní à ń pè ewé kan ní ewé méje. Yeah, ó ní nínú, ó ní ọsàn wẹ́wẹ́ nínú, ó ní ọsàn jàgàn tí wọ́n pè ní lemon, ó ní nínú, ó contain moringa. Yeah. Nígbà tá a wà ní kékeré a máa ń pè ewé kan ní ewé làpálàpá. Yeah, mo mewé làpálàpá. Ara nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ ni. Ó gbọ́dọ̀ ṣe. Zobo. Ó tún wà bẹ́ẹ̀. Àwọn tó bá ní ewé zobo wà nínú ẹ̀. Ó contain garlic. Okay. Ó contain ginger. Ó tún ní à ń pè kíní kan ní nettle, sting nettle. Steam lettuce. Sting nettle. Àwọn ń pè ní ewé iná àbí ewé èsì. Àwọn ní wàràwàrà lọ́mọdé ń tókè sí bọ̀. It contain a lot of herbs. Tá a papọ̀ tá a fi ṣe. Láti jẹ́ pé kó wà fún lílò about 30 diseases that if you treat. About 43 ingredients. Yes. 43 ingredients, value treat 30 diseases. Tabanika rationalize, that is 43 minus 30, oku 13 níbì kan. But tabati ẹni ká mú lẹ́yọ kọ̀ọ̀kan. Popular diseases, àwọn kan wà tó yẹ pé it has to do with our stomach, intestine, everything. 75% àrùn tó ń bẹ nínú wa tó ń ṣe wá inú ló wà. Inú gan dẹ̀ wà. Inú ló wà. Taste bud wa. Yeah. Ahọ́n wa. Nǹkan sensitivities ẹ̀ tó wà ní ahọ́n wa. Ó yẹ kó máa contain nǹkan tó korò sometimes. Tí ò bá sí a máa kú. Ṣé rí Ọlọ́run sọ fún wa ní itọ́ tó wà lẹ́nu wa yìí. Ara àwọn nǹkan tí Ọlọ́run create sínú wa láti máa digest oúnjẹ fún wa ni. Tí o bá ń jẹ oúnjẹ tí oúnjẹ ò bá chew oúnjẹ dáadáa, oúnjẹ yẹn ò ní digest. Àwọn tó máa wá sọ́dọ̀ mi mo máa ń sọ, mo ti sọ rí pé ká máa jẹun bí ọba. Mo ti sọ lórí ètò yìí náà rí pé ká máa jẹun bí ọba, ẹ má kánjú jẹun láti lè chew. Torí Ọlọ́run tó ti dá wa tó ti mọ̀ pé itọ́ wúlò fún wa. Olófin fi pé ká máa fi tọ́ wa, ká máa fi yí oúnjẹ wa dáadáa ká tó gbé mi. Gbogbo ẹni tí ò bá wá ṣe torí kò sẹ́ni tó mọ̀,
oní tí Mira cleanser yìí wà fún. tó yẹ yín sìn ó wà fún ẹni tó ní waist pain jẹ̀díjẹ̀dí ẹni tó fẹ́ fat burner ni tó yẹ yín sìn fún àwọn tó bá fẹ́ ọ̀rá ara tó bá fẹ́ dín kù. Ó dáa fún ẹni tí àyà bá máa ṣe pokán heart palpitation káyẹ̀ máa já ní gbogbo ìgbà. Ó dáa fún oníọ̀sà menstrual disorder menstrual cycle disorder. Ẹlòmíì àṣẹ disorder bíi tí ó tiẹ̀ wà rárá. Èmi ìwà tó ṣe pé ó ń wá ṣégeṣège ẹlòmíì ń fi mo ti sọ lórí ètò rí ẹlòmíì ń fi oṣù kan ẹ̀ẹ̀mejì ló ń ṣe nǹkan oṣù lójú kan ìmí 15 days ló fi ń ṣe. Ìmí kò tiẹ̀ wá rárá tó máa ní amenorrhea yes ó máa ní amenorrhea secondary one. So oríṣiríṣi àwọn àrùn ni ó lè tó gba àkànlé olópin nǹkan tó pé we can decide pé ó better let it be kí everybody all encompass yes kó lè lo eyín sìn ìwọ tó ní ọ̀sà all what you need to do ni pé kó wá ògì tútù ògì yangan ògì àgbàdo kó dẹ̀ bú síbì kan sí kó fi tẹ́lẹ̀ nú láàárọ̀ kó bú síbì kan sí kó lò last in the night first thing in the morning last in the night for 3 days ọ̀sà yìí ò tó gbúrò ẹ̀ mọ́. Ọkùnrin tó ní prostate títọ̀ ò jáde lára dáadáa nǹkan tó ní ìdí pé kó mú òun àti torí ọsàn tó ó ní kó tún kan ju bó ṣe wà lọ so nǹkan tó ní that's for prostate okay ó lè lò ọkùnrin tó ní prostate lè lò àwọn tó fẹ́ náwó dẹ̀ tó fẹ́ náwó dá. I don't know about that. àwọn ọkùnrin tó máa sọ pé àwọn ò ṣe dáadáa àwọn ò ṣe déédéé tíyàwó wọn ti ń pẹ́ pé ṣe 2 minutes. bẹ́ẹ̀ni kọ́ra bu díẹ̀ kán dẹ̀ wẹ̀yìn ìbílẹ̀ eyín sìn kọ́ fi ṣe. ẹ̀yìn ìbílẹ̀ ẹni ẹ̀yìn ìbílẹ̀ àbí ó lè ṣe nítorí pé mi ò sọ pé ti agric ò dá o but because of the high cholesterol tó wà nínú ẹ̀ ti ìbílẹ̀ yẹn kò ní cholesterol nínú ó so minimize ó ní mo fi sọ pé ẹ̀yìn ìbílẹ̀ kò ṣe pé bóyá ó ní ẹni video àbí kíní because àbí kó bá wà tẹ̀rẹ̀ ẹ̀yàwó tàbí quail egg that's quail egg o lè lò pẹ̀lú ẹ̀ o ní watery sperm ni you can use it for certain things yes. Ajawan agbera so n ta ṣe fi ṣe Mira cleanser ta fi gbé jáde nìyí ìwọ tẹ́yìn ń dùn tó pé gbogbo ìgbà o lè dúró o lè bẹ̀rẹ̀ tó bá jókòó jù àti dìde wàhálà tó bá nàró àti jókòó fìtínà tó bá ti mú at least just take 4 spoon in the night kó mú pẹ̀lú omi gbóná àti oyin kó foyin díẹ̀ sí ló bá tán ó gbé lura wàá yàgbẹ́ wọ́rọ́wọ́ tó bá ṣe pé ó fẹ́ sọ pé yes mo tẹ̀ fẹ́ fi jẹ́ kí n fẹ́ fi burn fat inú mi just 1 shot ó máa mú kó jẹun àárọ̀ tán kó lò so that kò ní lè fi disturb oorun ẹ̀ lálẹ́ kí 7 hours sleep ẹ̀ kó lè fi pé lálẹ́. kó lò láàárọ̀ but ṣé ìṣe pé nǹkan tó máa jẹ́ kó lọ toilet excessively. ó máa lọ toilet that is why you use it weekend láti ṣe pé kéèyàn lò ní weekend ó máa better jù pé o fẹ́ fi lò pé yes I just want to purge out because colon cleanser ni. okay. 75% àárẹ̀ tó wà lára wa ní colon wa ló wà. yẹn sìn tó bá pa ẹran tó bá wọ ibi fún ẹ kàn rí ibi kan tó máa tóbi tó bá pa ẹran nú tó bá nǹkan nú ẹ rí ibi kan tó máa tóbi nínú ẹ colon nìyẹn kó tó di pé lọ sínú ṣàkì abọ́dì tó máa lọ sí gbogbo ibẹ̀ yẹn ibi colon yẹn ibẹ̀ ní àrùn then ẹni tó ní bloating àwọn tí wọ́n máa ń ga tí wọ́n mọ̀ tí wọ́n pè that is wọ́n tún máa ń pè ní constipation is it? No constipation yàtọ̀ fún bloating okay. Bloating ẹni tí inú ẹ̀ ń ṣe gbákùgbàkù tó kàn ṣe pé ó kàn ga a máa so papapapapapa èmi ò tiẹ̀ ní rí so gan tó yẹ yín sìn bloating nìyẹn constipation ẹni tí ò rí gbẹ̀yà ó dáa fún ẹni. but sometimes ẹni tó bá ní constipation náà ikùn yẹn máa ṣe gbákùgbàkù torí gas tó wà nínú ẹ̀ torí gas ni bloating excessive of gas ni bloating so tó bá ń lò wàá rí pé gbogbo ẹ̀ ó ń lọ lẹ́nu mẹ́ta pé òun lè tí wọ́n lè bá dúró síbá iṣó ni á dẹ̀ máa rùn burúkú because ó ti ní colon net ní problem. èyí sì ló jẹ́ kí iṣó ò gbọ́dọ̀ mọ́rùn bọ́kú gbọ́dọ̀ rùn jù tó bá ti di pé ẹ̀ bá ń só tí gbogbo ara lẹ́ka yíyá ó ti mọ̀ pé ó ti ní colon problem so kíní yìí ó take care. okay Mira take care bẹ́ẹ̀ni alright tábà ní ká wo usually ọkùnrin obìnrin kò sẹ́ni tí ò lè lo Mira herbal cleanser àbí quantity máa jura wọn lọ. ṣé that is why tí mo fi sọ pé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí lò like ẹni tó ní fibroid tó ṣe pé excessive blood ló máa ń jáde tó bá ń ṣe menses ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí lò wá rí pé ẹ̀jẹ̀ yẹn dínkù. so ó tún ṣiṣẹ́ fún fibroid. no ẹ má ṣe mí gbọ́ ó ń ṣiṣẹ́ fún excessive blood ara oògùn àwọn tó bá ń tìtì fibroid lára wa lọ́dọ̀ wa ara oògùn tá à ń fún wọn nìyí. ṣó ti yé yín sìn. excessive blood is caused by. fibroid but eléyìí máa jẹ́ kí ẹ̀jẹ̀ tó ṣe pé ó ń fi tọ́wẹ̀lì gbé
tí ò lè lo normal pad tó ṣe páṣọ ló fi ń gbé ẹ̀jẹ̀ yẹn by the time tó bá bẹ̀rẹ̀ sí lò first second month tí ò bá padà síbẹ̀ I'll give that person her money back. 100% cashback system guarantee. bẹ́ẹ̀ ni fún pé ẹ̀jẹ̀ yẹn kẹ́jẹ̀ yẹn máa pọ̀. bọ̀ ẹni tó ti ní tissue nínú ọ̀tọ̀ lògùn fibroid ẹ jẹ́ ká kò ní jẹ́ kí fibroid yẹn kó jẹ́ kí ẹ̀jẹ̀ kó máa pọ̀ torí ẹni tó bá ní fibroid ẹ̀jẹ̀ tó bá ń ṣe nǹkan oṣù báyìí mí ò tiẹ̀ wá pé tọ́lẹ̀tì ló máa lọ jòkó sí wọn ò bí dá tó kó 5 days tó fẹ́ fi ṣe àbí mí ìwà tó pé half 11 days ṣe messes tí ẹ̀jẹ̀ yẹn ò ní dá but using Mera cleanser it will cleanse all that. Okay. Yes. So Mera cleanser now àti rí pé benefits ẹ̀ gan fẹ́ pọ̀ ju bá ṣe ń wò lórí ìjókòó lọ pé ó yẹ ká máa pè ń bọ̀dà Mera 43 ingredients treating about 30 different diseases but tabanika wo patronage Mera ta àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ yìí ṣé ọlọ́tí ló máa ń prefer ní àbólómi or which is Mera. ṣẹ́rí mo ti sọ lórí program yìí náà rí pé ọtí pẹ̀lú sex enhancer bí ìgbà tí ẹni tó ní ronú tí ń ronú tó lọ mọtí tó lóun fẹ́ fi pàrònú rẹ̀ tó bá ọtí bá dákú lójú ẹ̀ back to center ni ìrònú tó padà sí yẹn bẹ́ẹ̀ náà lẹ́wọ̀n tó ń fọtí wọ́n fi ń enhance sex tí wọ́n bá ti ṣe the same problem náà ń padà sí nǹkan tí àwọn ọtí tó dẹ̀ sọ mo ti sọ lórí program rí pé n tí ọtí ń dálẹ̀ especially gbogbo ọmọ fònàgà tó ń tàkiri ó ní pé most of them 85% àwọn ọkùnrin tán lo oògùn yìí wọ́n ní prostate problem. Náwọn ọkùnrin. Ṣé wọ́n ti ní àbí kinní yẹn ló fà? Kinní yẹn ló fà á. Okay. Because àwọn enhancer yẹn bí ìgbà tó ṣe pé mọ́tò téèyàn mọ̀ pé normally kò lè ṣáájú 70 km/h lọ téèyàn wá ń gbé sá 120 ẹ wọ́n máa dùn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó ní prostate problem wọn tó máa fi enhance problems tó máa ní pẹ̀lú pé wọ́n á mu oríṣiríṣi àwọn tí wọ́n ń pè ní aba drink tán fọtí ṣe yẹn problem tó máa ní nìyẹn because àrùn tó fẹ́ fi wò ó máa padà kò sí bó ṣe fẹ́ wàá máa tọ̀ ṣẹ́kẹ́ nígbà tó bá yá àwa lọ dọ́bù àrùn yẹn and that is why àwọn sọ pé láti lo sex enhancer let it come naturally tí ọkùnrin ò bá ní dọ̀tí lára tó yàgbẹ́ déédéé ó dandan kí nǹkan ọmọkùnrin kó le kó ṣiṣẹ́ dáadáa tó bá lárùn ẹja márùn bẹ̀ kúrò ṣóyè yín sìn tó bá tọ́jú àrùn tó ní pẹ̀lú ògùn Ọlọ́run kí ló fẹ́ ṣẹlẹ̀ ó máa enjoy ara rẹ̀ naturally wọ́n ní dúdú ló mórí yá orí tí ò bá yá kò sí bó ṣe fẹ́ ṣe ó lójú nǹkan báyẹn lọ kò lè ṣe because it's psychological. ṣòye yín sìn orí ni gbogbo nǹkan ẹ̀jẹ̀. It comes from the brain. Sends the message. Kò sí Ọlọ́run tí ẹ̀ bá àwọn ọkùnrin ṣe bí ìyá wọn kú lẹ́yìn lọ́sìn wọ́n bá rí táwọn wí wọ́n ṣe tí ò bá ti nírònú tó ń ṣe it is true. Mera herbal cleanser where are we taking this to? náà la fi gbé wá síta pé mi ì fẹ́ commercialize tẹ́lẹ̀ but now it's now commercialized and wá distributor all over the country àti wá ṣe pé outside náà lẹ ti ń gbọ́ wa kò síbi tí. à ń bọ̀ Dublin wa ta Mera ni Mera will Meralize all of us. so bẹ́ẹ̀ tó bá ń gbọ́ wa náà ní outside and wá distributor nationwide pẹ̀lú ògo Ọlọ́run tó bá di on the 27th máa wà ní Ìlọrin títí wọ 31st of this month now. Of this month March. Okay. So gbogbo àwọn tí wọ́n bá fẹ́ àmọ́ ṣé distributorship ṣé kò gara táwọn èèyàn tó máa ń sá fún nìyẹn. àtọ ṣẹrí lè tábà pé nǹkan ní nǹkan lé ẹ jẹ́ ká mú ní nǹkan lé gbogbo tá à ń sọ yìí kò sí nǹkan kan kò involve dollar. So dọ́là wọn kò kàn Mera you see. so eyín sì so n tó wà nílẹ̀ ní kájọjọ yọra wa kúrò nínú gbẹ̀kùn ààrẹ. buy Nigeria Mera ò kan dọ́là. I mean so tábà ti distribution nationwide wọn wá kó lọ tó bá ti ṣètò owó and everything tó a ti mọ̀ pé à ń lọ Ìlọrin láti on the 27th di on the 31st oṣù yìí ẹbí mi náà bẹ ń lọrin ẹ ti mọ̀ bí tá a máa wà number 35 Lagos Road Adéwọlé. Oh God you understand it you gonna see me there èmi náà wà ń bẹ alájà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àwọn tí wọ́n bá fẹ́ pè yín tí wọ́n bá tiẹ̀ fẹ́ rà tàbí tí wọ́n bá fẹ́ di distributor alágbàtà wa káàkiri jákèjádò Nàìjíríà. nọ́mbà mi ni 080 33 30 40 12 ẹjọ́ atọ́kùn mo tún fẹ́ sọ nǹkan kan àwọn èèyàn máa ń sọ pé bóyá ìpélu wo ni mo wà pé mo ń dárúkọ ìlú tí mo wà lórí ètò Èkó ni mo wà ìlú Ìjẹ̀gùn ni mo dẹ̀ wà ní ẹ̀gbẹ́ via Ìkọ̀tún ibẹ̀ gangan ní olúléeṣẹ́ wa wà nọ́mbà mi ni 080 33 30 40 12 but à ń lọ káàkiri láti gbé ìwòsàn láti lọ tọ́jú àwọn èèyàn but Èkó ni
base sílẹ̀ kalẹ̀ sí bẹ́ẹ̀ni. alright ẹyẹ èèyàn wa lórí ètò Miliki Express òun náà lẹ ti gbọ́ yẹn Mera herbal cleanser ó da I can attest to it ìtorí ẹ̀ náà ni wọ́n ṣe wá sórí ètò ṣe mọ̀ wípé èmi kì í bá wọn hèrà tí ò lọ́mọ́nú mi ò mọ̀ ṣe àmọ́ ní tó bá ti da ẹ̀jẹ̀ àpolówó ẹ̀ kò da it is Nigeria 100% herbal ewé àti egbò òun la fi ṣe ẹ lè pe alájà sórí 080-330-4012 080-330-4012 tó bá di ẹ̀yìn ètò náà èmi náà pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún yín ẹ lè pè mí àmọ́ mo mọ̀ wípé ẹ̀yin náà mọ̀ dájúdájú wípé health is wealth ìlera wa òun ló jẹ wá lógún á padà bọ̀ àti ìlọ.